Ó mà ṣe o. Ikú dóró nínú ìdílé Adékọ́lá pẹ̀lú bí àṣàrà ẹlò àbàrà gé ọ̀gẹ̀ ṣe mú bàbá wọn lọ. Priscilla ọmọ Ìyábọ̀ Òjó ti fún àwọn tó ń gbé káàkiri pé òun ti lóyún kí òun tó ṣe ìgbéyàwó lésì o. Ẹ̀gbọ́n òun tó sọ. Ohun tó ṣẹlẹ̀ sí Jìgan bàbá ọjà yìí tún lágbára o. Ọmọ aráyé kò mà ní gba ọ̀nà àtijẹ lọ́wọ́ wa. Èyí lohun tó ṣẹlẹ̀. Ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Ó mà ṣe o. Ikú dóró nínú ìdílé Adékọ́lá pẹ̀lú bí àṣàrà ẹlò àbàrà gé ọ̀gẹ̀ ṣe mú bàbá wọn lọ. Pẹ̀lú omijé olójú ni gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa ní Ọdúnládé Adékọ́lá tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Sàámú Alájọ tàbí Sunday Dagboru àti àbúrò rẹ̀ tí òun náà jẹ́ òṣèré orí ìtàgé Jethro Adékọ́lá kéde ikú bàbá wọn. Olùṣọ́ àgùntàn N.A. Adékọ́lá tó jẹ́ olùfilọ́lẹ̀ ìjọ Christ Apostolic Church CAC Ìtẹ̀dó Àlàáfíà District Headquarter nílùú Abẹ́òkúta. Àwọn òṣèré yìí ṣe ìkéde ikú bàbá wọn yìí tó fẹ̀yìntì nínú iṣẹ́ olùṣọ́ àgùntàn ní ọjọ́ keje oṣù kẹjọ ọdún 2022 ní àárọ̀ yìí tó jẹ́ sátidé ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù keje ọdún 2025 pẹ̀lú fọ́tò bàbá yìí tó sì kọ sábẹ́ rẹ̀ pé tòun re bàbá mi bó tilẹ̀ jẹ́ pé wọn ò sọ ní pàtó nǹkan tó ṣe okùnfà ikú bàbá yìí. Ìkéde yìí da omi tútù sí àwọn olólùfẹ́ àti àwọn òṣèré ẹgbẹ́ wọn lọ́kàn tí wọ́n sì ti ń fi ọ̀rọ̀ ìkẹ́dùn ìmúlọ́kànle àti ìgbaniníyànjú ránṣẹ́ lóríṣiríṣi lórí ayélujára tí àwọn tó sì mọ bàbá yìí ń jẹ́rìí sí i pé wọ́n jẹ́ olùṣọ́ àgùntàn tó nífẹ̀ẹ́ Ọlọ́run tó sì sìn tọkàntọkàn. Bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn iṣẹ́ tí wọ́n ti ṣe sílẹ̀ kò lè parun láéláé. Àwọn òṣèré ẹgbẹ́ wọn bíi Saheed Balogun, Aishat Lawal, Jayé Ọlámòúnjẹ, Fẹ́mi Adébáyọ̀, Lateef Adédìméjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ti fi ọ̀rọ̀ ìyànjú àti ọ̀rọ̀ ìmúlọ́kànlé ránṣẹ́ sí àwọn ọmọ olóògbé yìí. Àdúrà wa fún wọn sì ni pé kí Ọlọ́run tẹ́ bàbá sí afẹ́fẹ́ rere kí gbogbo ohun tí wọ́n fi sílẹ̀ sẹ́yìn náà má bàjẹ́. Priscilla ọmọ Ìyábọ̀ Òjó ti fún àwọn tó ń gbé káàkiri pé òun ti lóyún kí òun tó ṣe ìgbéyàwó lésì o. Ẹ̀gbọ́n òun tó sọ. Sóyún ni tọ́mọ ni kò lè jóyún o. Irọ́ kò lè tí ì bímọ. Báyìí ni àwọn èèyàn ṣe ń ja ara wọn níyàn lórí ayélujára láti alẹ́ ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́bọ̀ ọjọ́ kẹrìnlélógún oṣù tá a wà yìí tí Priscilla Àjọkẹ́ Òjó tó ti di Hadiza Kambala báyìí kéde ìròyìn ayọ̀ abara tíntín pé òun àti ọkọ òun tó jẹ́ olórin láti orílẹ̀-èdè Tanzania ní Juma Jux ti di bàbá àti ìyá báyìí tí Ìyábọ̀ Òjó náà sì kéde lórí ìkànnì ayélujára rẹ̀ pé òun ti di sexiest grandmother ìyẹn ìyá àgbà tó rẹwà jùlọ tí wọ́n sì gbé àwọn àwòrán Priscilla tí wọ́n yà nígbà tó kù díẹ̀ kó bímọ jáde sórí ìkànnì ayélujára wọn. Ṣùgbọ́n nítorí pé ọmọbìnrin kò sọ ní pàtó bóyá pé òun ti bímọ tàbí pé òun ṣe ìkéde oyún ni tí àwọn èèyàn kò sì rí fọ́tò rẹ̀ kankan nígbà tó wà nínú oyún lórí ayélujára bó tilẹ̀ jẹ́ pé kò lè ṣe má gbé àwọn fọ́tò oríṣiríṣi jáde lórí ìkànnì ayélujára rẹ̀. Bẹ́ẹ̀ ló ń ṣe ìpolówó ọjà fún àwọn iléeṣẹ́ lóríṣiríṣi lọ́tùn lósì. Bẹ́ẹ̀ kò sì sí èyí tó ṣe àfihàn pé ó ti wà nínú oyún nínú àwọn fídíò ìpolówó ọjà tó ń ṣe wọ̀nyí tàbí ká sọ pé àwọn èèyàn ni kò sí àkíyèsí tó àti bí àwọn ọ̀rẹ́ àti ojúlùmọ̀ rẹ̀ àti ti ìyá rẹ̀ náà ṣe ń sọ nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Báwọn kan ṣe ń sọ pé ó ti bímọ ni o bẹ́ẹ̀ làwọn míì sọ pé níṣe ló ń retí ọmọ. Ẹni Olúwa gan pàápàá tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ Priscilla kọ sábẹ́ ìkéde náà pé àwọn ń retí ọmọkùnrin làǹtìlanti. Bẹ́ẹ̀ ni Táwà Ajíṣefin ní ṣe fídíò tó ń dunnú pé àwọn ti bímọ pé ọmọ òun ti gba àbúrò. Gbogbo ìrújú yìí ló da dàrúdàpọ̀ mọ́ ìdùnnú àwọn èèyàn. Bẹ́ẹ̀ làwọn gbàrànmí dẹlẹ́rù kan fa tọ́ka ọjọ́ ìyẹn kàlẹ́ndà wọn yọ tí wọ́n gbé gègé lé tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìṣirò ní kíkankíkan. Bẹ́sẹ̀ bí nínú oṣù kejì ọdún yìí lẹ ṣe nìkan. Báwo lẹ ṣe wá di ẹni tó ń bímọ nínú oṣù keje? Bẹ́ẹ̀ làwọn kan tiẹ̀ ti ń tẹnubọlẹ̀ kiri pé ọmọ òṣèré yìí ti lóyún kó tó di pé ó ṣe ìgbéyàwó. Àwọn kan tiẹ̀ ti ń sọ òkò ọ̀rọ̀ pé òwú ìyágbọ̀n lọmọ ó ràn. Wọ́n ní nígbà tó jẹ́ pé nítorí oyún ni wọ́n fi fẹ́ ìyá rẹ̀ pé àgbọn kò lè jábọ́ jìnnà sí igi rẹ̀. Tí oríṣiríṣi ọ̀rọ̀ kòbákùngbé sì ti bẹ̀rẹ̀ sí ní fò lọ́tùn lósì. Láàárín gbogbo eléyìí náà ni Ìyábọ̀ Òjó tẹ ọkọ̀ òfurufú létí lọ sórílẹ̀-èdè Canada láti lọ ṣe ìtọ́jú ọmọ rẹ̀ tuntun yìí tí àwọn èèyàn máa ń pè ní ọ̀múgọ̀. Wọ́n sì gbé fídíò ìjáde sórí ayélujára tó ń dunnú tó ń fẹyín kẹ tó ní òun ti di ìyá àgbà tó sẹ́ksì jùlọ láyé. Àsìkò yìí kan náà ni ìyá ọmọ tuntun yìí fi ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn sọ̀bọ́lọ́yọ̀ké tí wọ́n gbé ọ̀rọ̀ rẹ̀ lérí tí wọ́n fa tiwọn dání. Àwọn tí wọ́n ń sọ ikùn rẹ̀ káàkiri àti àwọn tí wọ́n ń ṣe ìṣirò ọjọ́ tó ṣe ìgbéyàwó sí àsìkò yìí tí wọ́n ń tẹnubọlẹ̀ tí wọ́n ń béèrè káàkiri pé báwo ni oyún ṣe máa ga gàgàrà báyìí láàrin oṣù mẹ́ta láì ṣe adìyẹ àgíríkì. Nínú ọ̀rọ̀ tó fi ránṣẹ́ yìí ni Priscilla ti tú àṣírí pé àwọn ti ṣe ìgbéyàwó kó tó di pé àwọn èèyàn ti ẹ̀ gbọ́ nípa ìbáṣepọ̀ wọn gan. Ó ní láti ọdún tó kọjá ni àwọn ti ṣe ìgbéyàwó lẹ́yìn tí àwọn ṣe mọ̀mí-mọ̀ lóní gbòǹkẹ́lẹ́ ní ọdún tó kọjá yìí kan náà. Bẹ́ẹ̀ ló ní àwọn kan ṣe nìkáì tí àwọn ṣe ní ìbẹ̀rẹ̀ ọdún
yìí láti ṣe àjọyọ̀ pẹ̀lú mọ̀lẹ́bí àwọn ni. Nínú èsì tí Priscilla ọmọ Ìyábọ̀ Òjó fún olólùfẹ́ rẹ̀ kan tó ń gbóríyìn fún pẹ̀lú bó ṣe fi ara rẹ̀ pamọ́ tó sì dá àríyànjiyàn sílẹ̀ láàrin àwọn èèyàn lórí ayélujára ló ti gbé fọ́tò ìgbéyàwó rẹ̀ àkọ́kọ́ tí wọ́n ṣe tí kò sẹ́nikẹ́ni tó mọ̀ nípa rẹ̀ yàtọ̀ sí àwọn ẹbí wọn jáde tó sì kọ síbẹ̀ pé ẹ̀yin tẹ́ ń wo ikùn kiri àti ẹ̀yin tẹ́ ń ṣe ìṣirò mo ní ìrújú kan fún yín èyí ni ìgbà àkọ́kọ́ tí a ṣe ìgbéyàwó wa lóní gbòǹkẹ́lẹ́ lẹ́yìn tá a ṣe mọ̀ lọ́dún tó kọjá a ti ṣe ìgbéyàwó wa ká tó ṣe nìkan tá a gbé jáde sórí ayélujára láti ṣàjọyọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wa. Báyìí ni ọmọbìnrin ṣe kọ ọ̀rọ̀ náà sórí ìkànnì ayélujára Snapchat rẹ̀ bẹ́ẹ̀ ló gbé àwọn fọ́tò rẹ̀ jáde ní gbogbo ìgbà tó fi wà nínú oyún láti oṣù kínní títí di oṣù kẹsàn-án tí Ọlọ́run sì sọ láyọ̀ tá a gbóhùn ìyá tá a gbọ́ tọmọ náà tí bàbá ọmọ náà kò di àwátì bẹ́ẹ̀ làwọn ìyá àgbà tó sẹ́ksì jùlọ náà ò di ẹni àná tí àwọn èèyàn sì ń gbóríyìn fún pẹ̀lú bó ṣe kó ara rẹ̀ ní ìjánu tí wọ́n ń bá a yọ̀ tí wọ́n ń bá a dúpẹ́ táwọn kan tiẹ̀ ń sọ pé ara rẹ̀ dáa pé kò hàn pé ó wà nínú oyún rárá ṣùgbọ́n tí ẹ kò bá gbàgbé pé nínú oṣù kejì tí wọ́n ṣe nìkáì ọ̀pọ̀ èèyàn ló ń bú arẹwà òṣèrébìnrin ilẹ̀ wa ní Ìyábọ̀ Alice Òjó tí wọ́n ní ó ṣe máa gbà kí wọ́n lọ ṣe ìgbéyàwó ọmọ rẹ̀ ní orílẹ̀-èdè Tanzania ní ìlú ọkọ rẹ̀ wọ́n ní àrífín ńlá gbáà ní eléyìí fún àṣà àti ìṣe ilẹ̀ wa bẹ́ẹ̀ làwọn kan tiẹ̀ ní tó bá jẹ́ pé bàbá ọmọbìnrin yìí wà pẹ̀lú rẹ̀ ni wọ́n ní irú ìwà pálapàla àti àbìkítà báyẹn kò lè wáyé láéláé tí òṣèré ilẹ̀ wa yìí náà sì jáde nígbà náà tó wá ṣe àlàyé pé ọkọ ọmọ òun yìí àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ ti wá ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti san owó orí Priscilla nígbà náà ọ̀rọ̀ tí ìyá ọmọ tuntun yìí tún wá sọ ti padà gbé ọ̀rọ̀ náà lẹ́sẹ̀ báyìí tó sì tún kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ohun tí àwọn gbajúmọ̀ yìí bá fẹ́ ká mọ̀ nípa wọn ni wọ́n máa ń fi hàn wá àti pé ká máa lọ́ra láti máa ṣe ìdájọ́ lórí ayélujára ká má bàa máa sọ ohun tí a kò mọ̀ nípa rẹ̀. ohun tó ṣẹlẹ̀ sí Jìgan bàbá ọjà yìí tún lágbára o ọmọ aráyé kò mà ní gba ọ̀nà àtijẹ lọ́wọ́ wa èyí lohun tó ṣẹlẹ̀. gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa ní Kazeem Abímbọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí Jìgan bàbá ọjà ti pàdánù ìkànnì TikTok rẹ̀ báyìí tó sì jẹ́ ọ̀nà àtijẹ kan gbòógì fún òṣèré yìí látàrí àṣírí ńlá tí ọmọkùnrin kan tó máa ń sọ̀rọ̀ lórí ayélujára ó sì tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́mọnìyàn ní Martins Vincent Ọ̀sẹ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Very Dark Man tú síta lórí ìjà ìdájọ́ òdodo tí wọ́n ń jà lórí ikú ọ̀dọ́mọkùnrin olórin tó jáde láyé ní ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 ní Ìlérí Olúwa lọ́ba tí àwọn èèyàn mọ̀ sí Mohbad tí Jìgan bàbá ọjà sì ti fara kásá gbogbo wàhálà tó ń lọ lórí ọ̀rọ̀ náà nítorí pé lẹ́yìn wákàtí díẹ̀ tí Very Dark Man tú àṣírí àwọn tó wà nínú ẹgbẹ́ kan lórí WhatsApp tó gbé làgbàlagbà sánsan rẹ̀ jáde lórí ayélujára tí wọ́n sì tún sọ̀nà bí ọlọ́pàá ṣe mú un tí wọ́n sì tì mọ́ ẹ̀wọ̀n fún odindi oṣù kan gbáko àti bí Ìyábọ̀ Òjó Jìgan bàbá ọjà Sam Clef Tonto Dike Aloma DMW àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe ń fa dàrúdàpọ̀ ní àwùjọ àti lórí ayélujára àti bí wọ́n ṣe ń lo olófòófó ògbẹ́gbà orí ayélujára ní Gistlover láti ṣe ayé àwọn èèyàn síbàṣìbò. lẹ́yìn tí ọmọkùnrin ìgbé ọ̀rọ̀ náà jáde lórí ìkànnì ayélujára rẹ̀ ni àwọn olólùfẹ́ rẹ̀ lọ sí orí ìkànnì ayélujára TikTok Jìgan bàbá ọjà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi sùn títí tí wọ́n fi wọ́gi lé ìkànnì náà. nínú ọ̀rọ̀ rẹ̀ PDM ní wọ́n dá ẹgbẹ́ WhatsApp kan sílẹ̀ lẹ́yìn ikú Mohbad tó sì jẹ́ pé Ìyábọ̀ Òjó ló dá ẹgbẹ́ náà sílẹ̀ tó sì kó àwọn èèyàn bíi alukoro olórin tàkasúfè ilẹ̀ wa ní Davido Tonto Dike K-Solo Jìgan bàbá ọjà Sam Clef àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sínú ẹgbẹ́ náà. bẹ́ẹ̀ ló ní ẹgbẹ́ yìí ni wọ́n fi ń pín àwọn ìròyìn òfegè káàkiri tí wọ́n sì fi ń ba àwọn èèyàn lórúkọ jẹ́. bẹ́ẹ̀ ni wọ́n sì tún gbìyànjú láti fi ẹgbẹ́ yìí bo nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad àti irú ikú tó pa á mọ́lẹ̀. ọmọkùnrin yìí ní àwọn méjì nínú ẹgbẹ́ yìí mọ nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad lótìtọ́ àti lódodo ṣùgbọ́n wọ́n ń sa ipá wọn láti bò ó mọ́lẹ̀. ṣùgbọ́n ní kété tí Jìgan bàbá ọjà rí fídíò tí VDM gbé jáde yìí ló ti jáde tó sì ṣe àlàyé pé lóòótọ́ ni òun darapọ̀ mọ́ ẹgbẹ́ náà nítorí òun fẹ́ kí wọ́n rí ìdájọ́ òdodo gbà lórí ikú tó pa Mohbad lóòótọ́ tó sì ní lóòótọ́ ni wọ́n dá ẹgbẹ́ náà sílẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí ọmọkùnrin ìjáde láyé lójijì. ó ní ṣùgbọ́n òun ṣọ́ra láti má nàka àbùkù sí ẹnikẹ́ni lórí ọ̀rọ̀ náà. Abímbọ́lá ní ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ yìí ni òun lépa ní tòun. ó ní ṣùgbọ́n ìgbà tó yá ni òun fà sẹ́yìn nítorí òun rí i pé àwọn kò rí ìdájọ́ òdodo gbà lórí ọ̀rọ̀ náà. Jìgan tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé kò sí ohun tó pamọ́ nínú ẹgbẹ́ náà pé bí wọ́n ṣe máa rí ìdájọ́ òdodo gbà lórí ọ̀rọ̀ ikú Mohbad ni àwọn ń sọ̀rọ̀ nípa. ṣùgbọ́n nígbà tó wá di pé àti rí ìdájọ́ òdodo gbà lórí ọ̀rọ̀ náà wá di bí ẹni pé èèyàn ń sán igbó dídí ni òun wá tètè jáwọ́ lápọ̀ tí kò yọ tí òun kò sì sọ̀rọ̀ nínú ẹgbẹ́ náà mọ́. bẹ́ẹ̀ ló sọ fún Very Dark Man pé òun kò mọ ohunkóhun lórí ọ̀rọ̀ ikú
ikú Mohbad tàbí ohun tó ṣekú pa á. Ó ní iṣẹ́ ká máa ran àwọn èèyàn lọ́wọ́ kan náà ni òun àti VDM jọ ń ṣe. Bẹ́ẹ̀ ló ní tí òun kò bá darapọ̀ mọ́ àwọn tó ń jà fún ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ ikú Mohbad yìí, tí wọ́n bá wá padà rí ìdájọ́ òdodo gbà lóòótọ́, ó ní níṣe ni wọ́n máa sọ pé òun kò bìkítà lóòótọ́ nítorí gbogbo ìgbà ni òun máa ń jà fún lórí ìkànnì òun. Báyìí ni òṣèré yìí ṣe ṣe àlàyé bí wọ́n ṣe pín ẹran ẹlẹ́dẹ̀ tó fi wá di pé ó ń kan lèmọ́mù rẹ̀. Ṣùgbọ́n ó dàbí ẹni pé àlàyé tó ṣe yìí kò wọ ibì kankan lára àwọn èèyàn tí wọ́n ń bínú pé àṣé lóòótọ́ ni wọ́n dá dàrúdàpọ̀ sílẹ̀ lórí ọ̀rọ̀ Mohbad láti bo àṣírí ikú tó pa á àti àwọn tó lọ́wọ́ nínú ikú rẹ̀ lóòótọ́, tí wọ́n sì ṣí ojú àwọn èèyàn sí ọ̀rọ̀ ìfìyàjẹni lọ́nà tí kò tọ́ tí Naira Marley àti Sam Larry ṣe fún nígbà ayé rẹ̀, tí wọ́n sì fi ìbínú lọ fi ẹjọ́ ìkànnì Gígan yìí sùn títí tí iléeṣẹ́ TikTok fi wọ́gi lé, tí fọ́tò ìkànnì tí wọ́n wọ́gi lé yìí sì ń káàkiri orí ayélujára báyìí.